a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọjọ́ Ẹtì ti ṣe ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ẹ̀ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká sómi mu ná, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ẹgbẹ́ alátakò méjì kan ni wọ́n ti bẹnu àtẹ́ lù bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe yan gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní orílẹ̀-èdè Nijiria. Àwọn ẹlẹ́gbẹ́ alátakò méjì náà ti ṣe ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn kéèké o pẹ̀lú bí wọ́n ṣe ń fi ẹgbẹ́ òṣèlú APC ṣe yẹ̀yẹ́ wípé ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣe ẹni ọdún 73 èyún Abdullahi Ganduje tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano ni wọ́n ní bàbá òun ó kún fún ìwà ìbàjẹ́ àti àwọn ìwà eléyìí tó kù díẹ̀ káàtó èyí tó ń fi àgbà ara tó fi ń wù pẹ̀lú àwọn ẹ̀sùn eléyìí tí ò bójúmu láwùjọ tó wà ní ọrùn bàbá òun èyí tó gbé kọ́rùn bíi góòlù. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ tẹ́ ẹ̀ bá sì gbàgbé, lánàá ti ṣe ọjọ́bọ̀jọ́ Thursday tí ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹjọ ìlẹ̀gbẹ́ òṣèlú APC ní ìgbà tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi ìpàdé èyí tí wọ́n ṣe nílùú Àbújá èyí tí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń bẹ níbi ìpàdé náà ni wọ́n ti kéde yíyan Abdullahi Ganduje sí ipò alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìgbà tí wọ́n ti fìgbà kan mú ẹni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí eyín ẹni tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà tẹ́lẹ̀ rí ti ṣe àwọn ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án eyín Ajíbọ́lá Bashiru ni wọ́n mú bàbá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ̀wé àgbà tuntun fún ẹgbẹ́ òṣèlú APC ní ìkàlẹ̀ Bọ́lá Ahmed Tinubu àti àwọn àgbà ẹgbẹ́ mìíràn èyí tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún níbi tí wọ́n ti kéde àwọn ènìyàn méjèèjì ọ̀hún ní àná tí í ṣe ọjọ́bọ̀. Bákan náà, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pa àṣẹ báyìí wípé kí àwọn ọ̀gá àgbà lẹ́ka tó ń darí àwọn ilé ìwòsàn ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n gbé ìgbésẹ̀ báyìí pẹ̀lú òfin eléyìí tí wọ́n yóò fi dè gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìwòsàn tí wọ́n ń gbé ní àyíká ilé ìwòsàn tó fi mọ́ àwọn dókítà gbogbo èyí tí wọ́n yanṣẹ́ lódì wípé kò sí iṣẹ́ kò sí owó, no work no pay. Ní báyìí pẹ̀lú àṣẹ èyí tí ìjọba àpapọ̀ ọ̀hún tí wọ́n pa ò fún àwọn tí wọ́n jẹ́ olùdarí ẹ̀ka ìwòsàn gbogbo láwọn ilé ìwòsàn ìjọba àpapọ̀ èyí tó tóbi jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní gbogbo àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún tó fi mọ́ àwọn dókítà oníṣègùn òyìnbó tí wọ́n ń gbé ní àyíká ilé ìwòsàn residential doctors èyí tí wọ́n yan iṣẹ́ lóde àbí ẹnikẹ́ni yòówù tó bá ti gùn lé ìyanṣẹ́lódì nínú àwọn òṣìṣẹ́ ọ̀hún wípé kò sí owó oṣù fún wọn fún èyí ọjọ́ àti oṣù èyí tí wọ́n bá lò ní ilé tí wọ́n fi wá síbi iṣẹ́ o. Bákan náà ni ìjọba àpapọ̀ tún paláṣẹ fún ẹ̀ka ilé iṣẹ́ ọba eléyìí tó rí sí ètò ìwòsàn àti ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ kan eléyìí tí ó máa ṣe àkọsílẹ̀ àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tó bá wá sí ibi iṣẹ́ èyí tí ò bá sì wá wọ́n máa kọ orúkọ rẹ̀ sílẹ̀ èyí tó bá wá sí ibi iṣẹ́ kí wọ́n máa kọ orúkọ rẹ̀ wípé orúkọ yìí ni wọ́n yóò lò fún àsìkò tí wọ́n bá fẹ́ sanwó oṣù àwọn òṣìṣẹ́ ọ̀hún. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí Nigeria Labour Congress àti Trade Union Congress TUC NLC àwọn méjèèjì ni wọ́n ṣe ìpàdé gbòǹkẹ́lẹ́ kan lọ́wọ́ alẹ́ àná. Lẹ́yìn ìpàdé ọ̀hún ni wọ́n gbé ìròyìn ńlá kan èyí tó tún milẹ̀ jáde lẹ́nu alẹ́ àná sí òwúrọ̀ òní tí í ṣe ọjọ́ Ẹtì
nínú ìpàdé ọ̀hún ni wọ́n ti sọ wípé lórí ìgbésẹ̀ èyí tí ìjọba àpapọ̀ àti ẹ̀ka ilé ìtórí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí tí wọ́n gbé o ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí wípé wọn yóò fi ọwọ́ òfin mú àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò àti àwọn ìgbìmọ̀ jàǹkànjàǹkàn nínú igun méjèèjì ọ̀hún wípé wọn yóò fi ọwọ́ òfin mú wọn o wọ́n fà wọ́n lọ sílé ẹjọ́ tí wọ́n sì ṣí ẹ̀wọ̀n látàrí wípé wọ́n ṣe ìwọ́de àti wípé wọ́n fẹ́ gùn lé ìyanṣẹ́lódì. Ní báyìí àwọn igun méjì ọ̀hún tí wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rì lánàá nílùú Àbújá lórí ilé ẹgbẹ́ náà tó wà nílùú Àbújá o ni wọ́n ní àwọn fún ìjọba àpapọ̀ ní ọjọ́ péréte o láti lọ yọ ìwé ọ̀hún àti ẹjọ́ ìdúnkokòmọ́ni náà kí wọ́n yọ kúrò nínú ọ̀rọ̀ wọn o wípé bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ní ọjọ́ 14 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Wọ́n wá ní títí di ọjọ́ 11 nínú oṣù kẹjọ tí í ṣe ọjọ́ Jímọ̀ làwọn fún ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ náà o títí di ọjọ́ ọ̀hún tí í ṣe ọjọ́ Ẹtì wípé bí wọn ò bá já omi kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún kan já ẹnu kúrò lórí ọ̀rọ̀ náà wípé àwọn yóò gbé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ pàápàá jù àwọn ìgbìmọ̀ nínú igun méjèèjì ọ̀hún lọ sílé ẹjọ́ tí wọn yóò sì ṣe ẹ̀wọ̀n wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì aláìlópin títí dìgbà tí ìjọba àpapọ̀ tí wọn yóò fi ṣe ohun tí àwọn fẹ́. Ní báyìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Nigeria Labour Congress àti igun ìkejì Trade Union Congress TUC ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ ìjọba àpapọ̀ wípé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti dẹ̀yìn kí wọ́n sì já ẹnu kúrò lórí ìpè ẹjọ́ kan eléyìí tí wọ́n fún àwọn igun méjèèjì ọ̀hún wípé wọn yóò fi ọwọ́ òfin mú àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ nínú igun NLC àti TUC lọ sí ilé ẹjọ́ láti ilé ẹjọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n látàrí ìyanṣẹ́lódì àti ìwọ́de èyí tí wọ́n ṣe ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí. Bákan náà tí wọ́n ní látàrí ìwọ́de ọ̀hún tó wáyé o ní ọjọ́rú tí ṣe ọjọ́ kejì nínú oṣù kẹjọ ọdún yìí ní ìjọba àpapọ̀ fi ẹ̀sùn kàn wọ́n wípé lábẹ́ òfin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọn ní ẹ̀tọ́ láti ṣe ìwọ́de tàbí gùn lé ìyanṣẹ́lódì. Nípa ìdí èyí wọ́n ní wọ́n ti ṣe ohun tí ò yẹ kí wọ́n ṣe o wọn yóò sì rí ohun tí ò yẹ kí wọ́n rí. Ìdájọ́ ọ̀hún tó wà o láti ẹ̀ka iléeṣẹ́ ọba tó rí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí wípé àwọn NLC àti TUC wọn yóò fi ọwọ́ òfin ṣá àwọn jàǹkànjàǹkàn nínú àwọn igun méjèèjì ọ̀hún tí wọn yóò wọ́ wọn lọ sílé ẹjọ́ o. Wọ́n wá fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ péréte títí di ọjọ́ 11 nínú oṣù kẹjọ ọdún yìí kí ìjọba àpapọ̀ kí wọ́n kéde wípé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún ọ̀rọ̀ ẹnu lásán tó ń ti rí àwàdà ni o. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bí ó bá fi di ọjọ́ 14 nínú oṣù kẹjọ ọdún yìí àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì eléyìí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì. Ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ìkẹ́rẹ́ Èkìtì ni wọ́n ti fi ọwọ́ òfin mú ọmọ ọdún 23 kan Emmanuel Ẹkúndayọ̀ ni wọ́n ti sún lọ sí ẹ̀wọ̀n ọdún kan báyìí látàrí kó ṣe àfọwọ́rá ẹ̀rọ alágbèéká tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì Bámidélé Olúmilúà èyí tó wà ní Ìkẹ́rẹ́ Èkìtì lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n ṣe ìdánwò. Emmanuel Ẹkúndayọ̀ tó hùwà jìbìtì ọ̀hún àti ìwà olè àfọwọ́rá náà ní ọjọ́ 17 oṣù kejì ọdún tá a wà yìí nínú ọgbà ilé ẹ̀kọ́ náà lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n ṣe ìdánwò ló ráyè láti hùwà ibi náà. ọmọ ọ̀hún tó jẹ́ Ẹkúndayọ̀ òun ló jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe kan ní ìpínlẹ̀ Èkìtì. Onídàájọ́ Dọ̀tun Ọmọ́tẹ̀yẹ ló kọrò ojú sí ìgbésẹ̀ èyí tí Ẹkúndayọ̀ wò yìí tó sì ní yóò fi ẹ̀wọ̀n ọdún kan yóò fi jura tàbí kó sanwó ìtanràn $50 náírà. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òǹkọrin obìnrin ní Tiwa Savage ló ní òun ò ní sọ ọ̀rọ̀ àṣírí kankan fún ìyá tó bí òun mọ́ o látàrí ọ̀rọ̀ àṣírí kan èyí tí òun sọ fún tó sì sọ̀rọ̀ òun fún àwọn ẹ̀gbọ́n òun ọkùnrin. Gẹ́gẹ́ bí Tiwa Savage ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ní orin èyí tóun lọ́kọ níbi ìjáwé oyè fún Charles eléyìí tí í ṣe ọba ọkùnrin ní orílẹ̀-èdè Bìrìtìkó nínú ọdún tá a wà yìí tóun sọ fún ìyá òun wípé kó má ṣe wí fún ẹnikẹ́ni. Ó ní kò ju 20 ìṣẹ́jú sí àsìkò tóun sọ̀rọ̀ yìí fún wọn ní àwọn ẹ̀gbọ́n òun ọkùnrin kan ló pe òun
tó sì sọ pé inú òun dùn o pẹ̀lú ìròyìn tóun gbọ́ nípa òun wípé òun yóò kọrin o níbi ìjáwé oyè fún ọba Charles torílẹ̀-èdè Bìrìtìkó ti ṣorílẹ̀-èdè England lọ́hùn-ún ló ya òun lẹ́nu wípé ọ̀rọ̀ èyí tí ò tí ì ju ogún ìṣẹ́jú tóun sọ fún ìyá tó bí òun lọ́mọ pẹ̀lú wípé kí ìyá òun má ṣe sọ fún ẹnikẹ́ni ló ti rò fún àwọn ẹ̀gbọ́n òun ó ní nípa ìdí èyí ó dá ìbẹ̀rù sí òun lọ́kàn òun sì ṣe ìpinnu wípé gbogbo ọ̀rọ̀ tó bá ti jẹ́ àṣírí ìkọ̀rọ̀ yóò wà láàrin òun àti Ọlọ́run òun ò ní sọ fún ìyá òun mọ́ gẹ́gẹ́ bí Tiwa Savage bó ti sọ ọ̀rọ̀ náà. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì títí dojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti bá ọ̀tún rẹ̀ mí ìpàdé fún mi Adénúgà lẹ́ni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ la ó fi pàdé o ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.